lọ́dọọdún ní ẹ̀bà ṣe. Àwọn lọ́dọọdún tó kọjá. Abẹ́lẹ́ ọba àlàbáyíká bá ṣe. Ètò ọdún iye sẹ́wọ̀n ìdá àtúnlẹ̀ wá. Lálàáfíà bá ṣe. Bàbá gbọ́. Ọlọ́run gbà èrò lágbára ìdáṣọ́ra. Àtúntì ọ̀tọ̀dún yóò yí wá 2023. Àtúntì ń bọ̀ lọ́wọ́ bá ṣe. Ó ti jẹ́ ní 24 bá ṣe ìjọba alákàtúntì wá. Ìyá láàbíà. Ọlọ́run fún alálàáfíà bá ṣe yí wá. Ẹni gbọ́ngàn ò ní pẹ̀ ẹ̀dín nínú. Èèyàn mẹ́ta ò ní pẹ̀ ẹ̀dín nínú ẹ̀. Ìgbà sí àyàfò lágbára ọ̀gá mi. Mo mọ̀ gbọ́ kí mi ìsìn. Ẹgbẹ́ tí ara ti ẹ kí mi ìsìn òjì gbọ́. Mo mọ̀ gbọ́ kí mi ìsìn. Ẹgbẹ́ tí ara ti ẹ kí mi ìsìn òjì gbọ́. Ojú ọdún sí ìlọrun ẹ̀yìn ti lé. Ojúdé sí lọ́rùn ẹ̀yìn ti lé fàájì tó bẹ̀rẹ̀ òun nígbà. Náà mo fẹ́ gbẹ́gbẹ́gbẹ́ yín bá gbẹ́gbẹ́gbẹ́ yín bí. Ìgbà gbẹ́gbẹ́gbẹ́ yín bí. Iṣẹ́ kìlẹ̀ máa ń dúpẹ́ lọ́sọ́.